مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، وصلى الله على سيدنا ومولانا أبي القاسم المصطفى محمد. اللهم صل على محمد وآل محمد وعلى آله ينابع الحكمة والمعرفة وأصحابه المنتجبين وعلينا معهم يا رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run, ayé ànábì wa Muhammad, àlékún kẹ́ kọ́lọ́n dákú bá sí fún ànábì wa Muhammad àti àwọn aráalé rẹ̀ àtàwọn sàábé tí wọ́n dúró déédéé ní sójú ànábì àti ní ẹ̀yìn ànábì wa Muhammad. láì ní fa àsìkò ogun, ibi tí a bá rọ̀ dé ní ọ̀sẹ̀ tó kọjá, òun náà ni n tó ní ṣe pẹ̀lú pàtàkì ẹbí àti pé bí ẹbí ṣe pàtàkì tó nínú Islam àti bí a sì máa so ẹbí wa papọ̀. A sì ka àyà kan fún wa ní ọ̀sẹ̀ tó kọjá nínú tí ń fi hàn wá pé ẹbí ṣe pàtàkì, kéèyàn máa so ẹbí pọ̀ ó ṣe pàtàkì nínú ẹ̀sìn Islam. tọ́lọ̀ fi orúkọ rẹ̀ ó fi orúkọ ẹbí ó fi tẹ̀lé orúkọ rẹ̀ nínú Suratu Nisa gẹ́gẹ́ bí a ṣe kà fún wa ní ọ̀sẹ̀ tí ó kọjá. Àyà tí a máa gbé yẹ̀wò lónìí, òun náà ni àyà tí ó wà nínú Suratul Baqarah tí Ọlọ́run sọ fún wa wípé ba'da al-isti'adha wal basmala alladhina yanquduna ahda Allah min ba'di mithaqihi wa yaqta'una ma amara Allahu bihi an yusala wa yufsiduna fil ard ulaika humul khasirun. Ọlọ́run ọba àlékè ọlá ń sọ fún wa wípé alladhina yanquduna ahda Allah, àwọn tí wọ́n ń gé àdéhùn Ọlọ́run ọba, wa yaqta'una ma amara Allahu bihi an yusala wa yufsiduna fil ard. lẹ́yìn ìgbà tí wọ́n ń gé àdéhùn Ọlọ́run ọba, ní tí wọ́n tún ṣe ní pé yaqta'una ma amara Allahu bihi, wọ́n tún máa ń kọ́ tí tọ́lọ́run ọba pa wọ́n láṣẹ láti máa sopọ̀, wa yufsiduna fil ard, bẹ́ẹ̀ náà sì ni wọ́n ṣe kíni, iná ni wọ́n ń ba ilẹ̀ jẹ́. ulaika humul khasirun. àwọn tá a kà fún wa yìí, àwọn wọ̀nyí àwọn ni ẹni tí ó pòfo. tá a bá lọ wo àyà tó ṣáwájú àyà yìí, Ọlọ́run ń sọ̀rọ̀ nípa pé òun daraballahu masalan fún wa pé nípa eṣinṣin. ìwọ̀n bá bọ̀ ìparí àyà wọn ni pé wa ma yudillu bihi illa al-fasiqun, pé àwọn ẹni tọ́lọ̀ máa ń fi sọnù ní àwọn fasiqun. ìgbà tọ́lọ̀ wọn fẹ́ máa ka àwọn fasiqun, wọ́n fẹ́ máa ka wọn fún wa, ìròyìn mẹ́ta iná ló fi ròyìn wọn fún wa nínú àyà tí a kà tán fún wa yìí. tí a fẹ́ lò gẹ́gẹ́ níbẹ̀ òun náà ni wa yaqta'una ma amara Allahu bihi an yusala, pé wọ́n máa ń gé tí Ọlọ́run pa wọ́n láti máa sopọ̀, wọ́n máa ń gé. tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n panupọ̀ lé lórí nípa tafsiri àyà yìí, òun náà ni pé wọ́n máa ń gé okùn ẹbí. tá bá sì lọ wo àyà mi náà nínú Suratul Ra'd, Ọlọ́run sọ fún wa wípé walladhina yasiluna ma amara Allahu bihi an yusala, wípé àtàwọn tó já sí wípé wọ́n máa ń so ìtọ́lọ́run pa wọ́n láṣẹ wípé láti máa so, wọ́n máa ń so papọ̀. Ọlọ́run fi ń ròyìn àwọn ulil albab, ń ròyìn wọn bọ̀, nígbà tí Ọlọ́run fi sọ ní ibi bẹ̀yẹn. tá a bá wo àyà tí a kà fúnra ní òní yìí, a rí i pé àyà òun ń sọ̀rọ̀ nípa síso ẹbí pọ̀ gẹ́gẹ́ bí a ti ní àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn mufassirun gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. ṣùgbọ́n tá a bá sì wo àyà òun dáadáa, tá a ronú sí, a rí i pé àyà náà wọ́n fẹ̀ ju báwọn lọ. bóyá n tó ní ṣe pẹ̀lú relationship láàrin ọkọ láya ni láfi pé Ànábì wa Muhammad sọ fún wa pé abghadul halali inda Allah at-talaq, halali tọ́nà ọba tó hẹ́tì jù òun náà ni kí ọkọ láya kan ọkọ àwọn lẹ̀. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni
in tó ní ṣe pẹ̀lú àrọ̀wábítùl ìṣìmáyíyà àjọṣepọ̀ àwùjọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Therefore gbogbo nǹkan tó lọ́n pa láti máa sopọ̀ bóyá ọ̀rẹ́ ni àti ẹbí ni àti ará ni gbogbo ẹ̀ báwọn káṣí kí ni ká gbìyànjú láti máa so wọ́n papọ̀. A rí i pé àyà náà ó fẹ̀ ju báwọn lọ. Ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ òun náà ni ìfi ń sọ fún wa bí ẹbí ṣe pàtàkì tó. Ẹbí kẹ́ bá ṣe sọ fún wa ní ọ̀sẹ̀ tó kọjá yìí pé Islam ka ẹbí kún. Ibẹ̀ náà ni a ti rí i pé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ fún wa wípé sílátù rahim tu'ammiru diyar, wípé ìmọ̀ sókun ẹbí pọ̀ yóò máa jẹ́ kí ilé yóò máa jẹ́ kí ọmọ gbòòrò sí ni, ilé ọmọ fẹ̀ sí ni, ilé ò ní di aworo. Ọwọ́ ní watazidu fil amal, bẹ́ẹ̀ náà sì ni yóò máa léyàn kún níbi iṣẹ́ wa in kana ahluha ghayra ahya. Kọ́dà tó bá jẹ́ sí pé àwọn tó nílé náà, àwọn tí wọ́n sokùn ẹbí pọ̀ yìí, kọ́dà kan máa jẹ́ ni dáadáa. Ààrẹ ẹbí mi wòye sí yẹn dáadáa, ṣùgbọ́n pẹ̀lú pé wọ́n bìkítà, wọ́n kọ bí ara sí ẹbí wọ́n so ẹbí wọn pọ̀, ẹbí ló ṣe kiri yóò máa gbèrú wọn nípa wọn. Kí ló fà? Torí pé wọ́n ń so okùn ẹbí pọ̀. Kì í ṣe pé wọ́n jẹ́ ẹni Ọlọ́run, bọ̀ ìso okùn ẹbí pọ̀ ẹ̀wọ̀n omi tí pàtàkì rẹ̀ fọ́ pàtàkì tó jẹ́ sí pé wọ́n fẹ́ jẹ́ pé àwọn tí wọ́n sì yẹn dáadáa gan-an Ọlọ́run sì tazidu fil a'mal, ẹbí wọn ń gùn, bẹ́ẹ̀ sì ni fámìlì wọn ṣe kí ni ń tóbi sí. Ní ìparí, Imam Sadiq alayhi salatu wa salam, Imam Sadiq wọ́n jẹ́ ọ̀kan lára ọmọ Ànábì wa Muhammad tó jẹ́ sí pé àwọn ọmọ kéwú tí wọ́n ní wọ́n bò háyà gan. Nínú ọmọ kéwú tí wọ́n ní òun náà ni Jabir ibn Hayyan, ẹni tá à ń pè ní alchemist, tó yẹ pé òun ni àáfàá gbogbo ìmọ̀ chemistry láyé ẹni tó kọ́ dá ìmọ̀ chemistry tó dálẹ̀ níbi kéwú tó kí látọ̀dọ̀ Imam Jafar Sadiq náà ni. Imam Jafar Sadiq yìí wọ́n á sọ fún wa wípé sil rahimak, sókun ẹbí rẹ̀ pọ̀, walau bishuribati ma, kọ́dà tó bá jẹ́ pé pẹ̀lú gẹ́ẹ̀kan omi náà ni èèyàn wà fi so ẹbí pọ̀ ni. Ẹ̀wù nǹkan gẹ́ẹ̀kan omi ìpé kí o fi so ẹbí pọ̀. Tàbá lé ọwọ́ náà níbi àwọn ẹgbẹ̀wá kan bẹ tí Ànábì sọ pé kéèyàn ṣe sàárà kọ́dà bóyá kí ni walau binisu tamar, wà bóyá pé pẹ̀lú ìlàbídùn náà ni. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni mọ́mọ́ wọn sọ fún wa níbi pé sókun ẹbí rẹ̀ pọ̀, kọ́dà tó yẹ pé kí ni walau bishuribati ma, kọ́dà tó yẹ pé pẹ̀lú gẹ́ẹ̀kan omi ni. Wọ́n ní wa afdalu ma yusilu bihi rahim, ìtọ́ wá lọ́lá jù tí ẹ máa fi ń so ẹbí pọ̀ kaful adha. Òun náà ní kẹ́sẹ̀ kí ni kí wọ́n má ṣe sùtá fún ẹbí yẹn. Ààrẹ lómi yóò máa ṣe jàǹbá, yóò máa ṣe fún ẹbí rẹ̀ nítorí pé bóyá ẹ̀gàn ni àbí nǹkan míì, àbí ká máa ṣàṣíra wọn. Gbogbo báyìí kò ní jẹ́ kí ẹbí kó dàgbà sókè, kò sì ní jẹ́ kí ẹ̀mí àwọn ẹbí náà kí wọ́n gùn. Bẹ́ẹ̀ sì ni kò sí ibi kan tí àwọn irú fámílì bẹ́ẹ̀ kò síbi tí wọ́n dé. Pẹ̀lú bẹ́ẹ̀ iná ni Islam tó fi kọbi ara sí ẹbí, nítorí pé ẹbí kan tó bá dá yóò lápa lára dídá fámílì àwùjọ, gẹ́gẹ́ bí a ti sọ fún wa ní ọ̀sẹ̀ tí ó kọjá. Inshallah tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀, àwọn orípa tó wà lórí pé kéèyàn máa ṣe dáadáa sí fámílì yẹn, kéèyàn máa sokùn ẹbí pọ̀, iná ni a máa gbé yẹ̀wò ní ọ̀sẹ̀ tí ń bọ̀. Sallallahu ala sayyidina Muhammad wa alihi tahirin. Allahumma salli ala Muhammad wa alihi. Muhammad nabiyina.